ibi tí baálé ilé yìí ti ń gbatẹ́gùn níwájú ilé ẹ̀ làwọn ajínigbé ti jí i gbé. ilẹ̀ tó mọ́ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kejìlá ọdún 2022 yìí kì í ṣe ojúmọ́ ire fáwọn ajínigbé méjì kan, Umar Mohammed tó lọ́mọ bíbí ìpínlẹ̀ Kwara lòun àti Aliyu Mohammed ọmọ bíbí ìpínlẹ̀ Kebbi, torí ọjọ́ náà lọ́wọ́ pálábá wọn ségi lórí iṣẹ́ apamọ́lẹ́kún gbowó tí wọ́n ń ṣe. àwọn agbófinró ká wọn mọ́nú igbó tí wọ́n jí ìyàn gbé pamọ́ sí, ọwọ́ tẹ̀ wọ́n sì tú ọ̀gbẹ́ni Olúwaṣèyí Ọlọ́runṣògo tí wọ́n mú nígbèkùn sílẹ̀. bá a ṣe gbọ́, ọjọ́ 3 gbáko ni Olúwaṣèyí ti lò láhàámọ́ àwọn ajínigbé náà. nǹkan bíi aago 8 kù ìṣẹ́jú díẹ̀ lálẹ́ ọjọ́ ajé Monday ọjọ́ 12 oṣù kejìlá yìí ni wọ́n gan an lápá lójijì níwájú ilé rẹ̀ tó ti ń gbatẹ́gùn lálẹ́ ọjọ́ náà lágbègbè Ṣóyọ̀ọ́yè nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ni wọ́n bá jí i gbé. Olúwaṣèyí láwọn tó jí òun gbé tó bíi 6 nítorí ilẹ̀ sì ti ṣú, òun ò tiẹ̀ mọbi tí wọ́n gbé òun lọ lóru ọjọ́ Monday ọ̀hún. òun sáàbà ara òun lákàtà wọn nínú igbó kìjikìji kan ni òun sì ti gba kámú. níbi tí wọ́n ti ń wọ́kọ̀ kiri ni ọlọ́dẹ kan tóun ń dẹgbó kiri lóru, ọ̀gbẹ́ni Francis Ọ̀kẹ́ ti kó sí wọn lọ́wọ́ ni wọ́n bá tún jí òun náà gbé. àmọ́ torí àwọn ajínigbé náà kò fi bẹ́ẹ̀ mọnú igbó ọ̀hún dáadáa, àjòjì kò sáà lè mọ sàárè àfọ́jú. níbi tí wọ́n ti ń pa ràdìràdì, Francis ráàyè sá mọ́ wọn lọ́wọ́. òun ló sì lọ́ọ́ ṣe alamí fáwọn ọlọ́pàá nígbà tílẹ̀ ọjọ́ kejì mọ́ nípa ohun tójú ẹ̀ kàn nínú igbó. ó ní igbó ọ̀hún wà níkọjá ìlú Onígbẹ̀dú tó wà lọ́nà ìtorí sí iléeṣẹ́ sìmẹ́ǹtì Dangote tó wà ní Randu lọ́nà Ìgbògìlà níjọba ìbílẹ̀ Ewékòró. bí wọ́n ṣe ta DPO ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Ewékòró CSP Sunday Ọ̀pẹ́bíyì lólobó ló ti ṣètò àwọn ọmọọṣẹ́ rẹ̀ lọ́gán. ó sì ní káwọn ẹ̀ṣọ́ aláàbò fijilantè àtàwọn ọdẹ pẹ̀lú àwọn géńdé díẹ̀ tó lọ́kàn akin lágbègbè náà kún àwọn lọ́wọ́ ni gbogbo wọn bá dọdẹ àwọn atiláwí yìí lọ. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí tó fìṣẹ̀lẹ̀ yìí tó Aláròyé létí sọ pé báwọn ajínigbé náà ṣe róye pé àwọn agbófinró ti yí wọn ká, níṣe ni wọ́n ṣíná ìbọn bolẹ̀. wọ́n ń gbèjà ara wọn, ṣùgbọ́n bí irin bá korin ọ̀kan yóò tẹ̀ fún kejì. ọwọ́ àwọn agbófinró náà rojú tàwọn ajínigbé lọ ní tọwọ́ wọn bá bọ́. wọ́n wò rárá, wọ́n bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀, wọ́n júbà ehoro. àwọn ọlọ́pàá náà gbá fi yá wọn, ọwọ́ sì bá méjì nínú wọn, Aliyu àti Umaru. àwọn yòókù sá lọ. bákan náà ni wọ́n rí Olúwaṣèyí tí wọ́n mú lóǹdè, wọ́n sì dá a sílẹ̀ láì farapa, bóyá orúkọ ló ro ọkùnrin náà. lára àwọn nǹkan ọjà tí wọ́n bá lọ́wọ́ àwọn afurasí ọ̀daràn náà ni ìbọn atamátàsé kan, kátírììjì ọta ìbọn tí wọn ò tí ì yìn 2, kátírììjì ọta 2 tí wọ́n ti yìn, àpamọ́wọ́ Olúwaṣèyí tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ àtàwọn aṣọ kan. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lánrè Bánkọ́lé ti pàṣẹ pé kí wọ́n taari àwọn afurasí tọ́wọ́ tẹ̀ yìí sí ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń rí sí ìwà ìjínigbé lólú iléeṣẹ́ ọlọ́pàá wọn tó wà léléwé ẹran lábẹ́òkúta fún ìwádìí tó lọ́ọ̀rìn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ó gbóṣùbà fáwọn tí wọ́n ta ọlọ́pàá lólobó àtàwọn tí wọ́n kún wọn lọ́wọ́ tí àṣeyọrí yìí fi ṣeé ṣe. Bánkọ́lé tún pàṣẹ pé àrọ̀ ni ò wálé, Oníkòyí ò sinmi ogun ni kí wọ́n fọ̀rọ̀ àwọn tó sá lọ lára àwọn ajínigbé náà ṣe o, kí wọ́n wá wọn láwárí, torí gbogbo wọn gbọ́dọ̀ fi mú kàtà òfin tọ́wọ́ bá ti tẹ̀ wọ́n. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.